tibetan ò sínú ẹni àmì òróró ẹ mọ iye èèyàn tó ti pàdánù tó jẹ́ pé yóò predict ikú yóò dẹ̀ máa ṣiṣẹ́ tí wọ́n fi jáde láyé látọ̀dọ̀ rẹ̀ yóò dẹ̀ máa ta wọ́n lọ́fà láti ibẹ̀ yẹn lórí pé kí wọ́n lè sọ wípé prediction rẹ̀ ó wáyé. Ẹ̀yin èèyàn ẹ bá mi tọ́ka sí ẹyọ ẹnìkan tí tibetan sọ pé yóò ṣoríire nínú ọdún yìí. Àṣírí ńlá ni àgbà òṣèré Sokoti tú yìí o. Àṣírí ńlá náà tú nípa wòlíì Marcus Tibetan, àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Bàbá Sokoti sọ̀rọ̀ lórí gbogbo bí wòlíì Tibetan bí wọ́n ṣe ń tẹ́ńbẹ́lú ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ńláńlá tí wọ́n kó gbogbo àwọn ìjọ celestial papọ̀ pé wọn ò dáa. Bàbá yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ òun náà ní pé kí àwọn èèyàn má rí gbogbo celestial gẹ́gẹ́ bí aláìdá látàrí ohun tí àwọn kan ń sọ tó jẹ́ pé wòlíì ṣẹ̀lẹ̀ ni wọ́n. Alàgbà Sokoti béèrè àwọn ìbéèrè kan tó yẹ kẹ́ ẹ gbọ́ lórí bí èèyàn kan ṣoṣo tó jẹ́ wòlíì ṣe máa fi ẹnu tẹ́ńbẹ́lú àwọn wòlíì tó kù, àwọn pásítọ̀ ńláńlá tó jẹ́ pé mírèkù ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn, tó jẹ́ pé àwọn náà ń gbé nǹkan ṣe ní inú ìjọ wọn, tó wá jẹ́ pé èèyàn kan péré tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run náà ló máa dàbí ẹni pé òun nìkan ló mọ́ níwájú Ọlọ́run. Ó ní báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ o. Àwọn ọ̀rọ̀ wà tí bàbá yìí sọ tí ó yẹ kẹ́ ẹ gbọ́. Welcome to DIGINAIJA. Remember to like, share and follow us. Ẹ já gbóhun tí Sokoti fi ránṣẹ́ sí gbogbo àwọn ìjọ sẹ̀lẹ̀ pátápátá, àwọn alàgbà ìjọ sẹ̀lẹ̀, àwọn tó rò pé àwọn nìkan làwọn mọ́ láàrin gbogbo wòlíì, pásítọ̀ àti ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ já gbọ́. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin náà gbà lẹ́nu mi ẹ sọ dórí. Ẹ jẹ́ ká bá wọn bá olè wí ká má ní ibi tó lóun fohùn sí ò dáa. Torí bí ibi tó lóun fohùn sí bá ti wulẹ̀ kó wọ́ọ̀sì tó tí olè ò bá sí lójú ẹni tí ó gbé kálukú ọmọ kọjá lára ẹni ẹni tó fi ibẹ̀ ò sì tún wá padà mú nǹkan ẹ̀. So olè yóò lọ́yẹ ká bá wí ẹ mọ̀ sọ pé ibi tó ní nǹkan gbé sí ni ò dáa, olè ní kẹ́ ẹ jẹ́ ká bá wí. So mo bẹ̀ ẹ̀yin olórí ẹlẹ́sìn ẹ má rí mi bí ẹni tó wá da ẹ̀sìn rú o. Mi ì wá da ẹ̀sìn kankan rú o, mi ì wá fi ẹ̀sìn kan kẹ́kan o, ntọ́ bá wù kálukú ló lè ṣe o. Ṣùgbọ́n tí mo wà áfítà ni pé mo ju tẹ̀sìn tiẹ̀ má ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. Ọ̀rọ̀ náà lè gbọ́ lẹ́nu alàgbà Sokoti nínú ẹ̀sìn tiẹ̀ náà tó ń ṣe yẹn bí wọ́n bá ṣe mọ̀ ní kó o ṣe ṣe má kọ̀ndẹ́mù ẹni tó ń ṣe tiẹ̀ bó ṣe wù. Ìwọ píríìchì bọ́lọ̀ ń ṣe sọ pé kàn ṣe ìwọ fi bẹ́ẹ̀ni yẹn ṣe ń ṣe ìwọ fi àárín ohun àtọlọ́run sílẹ̀. Ntí mò ń jà fún nìyẹn. Kò pọ́síbù kí n wá búṣẹ̀lẹ̀ torí pé ìgbà tí ojú pọ́n egó ń jọ́ sí àwòdì bàrà ṣẹlẹ̀ ṣe mí lóore gan tí mi ò lè gbàgbé. Bọ́ọ̀ tí ẹ̀ ṣe mí lóore ìjọ kan ni wọ́n nà ó. Kí ni tèmi tó wá jẹ́ pé mi ni máa kọ̀ndẹ́mù ẹ̀ tá a lè mí. Ṣé ìránṣẹ́ Ọlọ́run lè mí àbábúrò Ọlọ́run àbí mi làkọ̀bí ẹ̀ àbí mi nìránṣẹ́ rẹ̀ mi láńgẹ́lì ẹ̀ tí rán sáwọn tí ò bá ṣe ẹ̀tọ́. Àjọ ń sọ ẹ̀ ń sọ èmi náà ń dá sí i. Ṣùgbọ́n sìn ẹ má ṣe mí lálẹ́ ẹ má jẹ́ kí n dá láṣẹ jù lójú gbogbo àwọn pásítọ̀ àgbààgbà pásítọ̀ tán bá mi sọ̀rọ̀, lójú gbogbo àwọn àgbààgbà wòlíì tán bá mi sọ̀rọ̀, lójú gbogbo àwọn àgbààgbà àfáà tán bá mi sọ̀rọ̀, lórí gbogbo àwọn àgbààgbà oníṣẹ̀ṣe tí wọ́n bá mi sọ̀rọ̀. Tí téèyàn bá ṣe níyì lèèyàn ṣe é tẹ́. Wọ́n ti kírẹ́dìtì mi tó, wọ́n ti yìn mí tó, wọ́n ti lù mí lọ́gọ̀ ẹnu tó, wọ́n ti gbàdúrà fún mi tó, wọ́n ti gbàdúrà fún àwọn mọ̀lẹ́bí mi tó lórí ọ̀rọ̀ kan náà tó wà lẹ́yìn. Nǹkan tí gbogbo wọn wá ń panupọ̀ sọ ibi tí wọ́n ń parí ọ̀rọ̀ wọn sí náà ni pé ẹ má dá lóhùn mọ́ tó bá fèsì lé ń tẹ́ sọ yẹn ẹjọ́ jẹ́ ajá ní gbogbo ayé ti mọ̀ kò sí nǹkan kan tó tẹ́ fẹ́ sọ nípa rẹ̀ fàyè mọ́.
ọ̀rọ̀ náà lẹ ń ẹjọ́ gbọ́ fowó lẹ́nu ara rẹ̀ jó tẹ́ alàgbà ẹjọ́ máa sọ Sokoti ohun tó bá tí wù wọ́n fi ránṣẹ́ ẹ mọ́ dá sọ́rọ̀ ẹ̀ mọ́. sí gbogbo àwọn tí wọ́n ń ba ìjọ n tó wá sẹ̀lẹ̀ ń jẹ́ já mi tí láyà wọ́n ni ń ba pé àwọn àwọn èèyàn ẹlẹ́sìn wá tó sọ kù fún mi jẹ́, pé kò sí bàbá alàgbà kan, kò sí ẹni tó bá kò mi sí sọ̀rọ̀ tí ò sọ pásítọ̀ bàbá kan, kò sí n wòlíì tẹ́yìn kan, kò gbé sí lọ́wọ́ prọfẹ̀t jù kan tó mọ́ bẹ́yẹn lójú lọ wọn, àwọn nìkan ló mọ́ lójú ara wọn. Ẹ já wo n fọ́nrán tẹ́ ẹ gbé ìdílẹ̀. lọ́wọ́ ó jù bẹ́yẹn lọ téèyàn bá ń ágìrù ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pẹ̀lú fúùl àwọn èèyàn ò ní mọ̀ ìyàtọ̀ láàrin àwọn méjèèjì torí kìí ṣe gbogbo èèyàn ní ọmọ ibi tí ọ̀rọ̀ yẹn ti pilẹ̀ gbogbo èèyàn kọ́ ní ọmọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn so wọ́n máa rí ẹ̀yin méjèèjì bíi fúùl. Ẹ dákun ẹ bá mi bẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ti interview mi lórí ọ̀rọ̀ bọ̀dá àgbàyà bọ̀dá wèrè bọ̀dá aláṣọ bánu bọ̀dá aláṣọ tán bọ̀dá tí gbogbo ọmọ bọ̀dá tó ní kò sí Yorùbá bọ̀dá tí gbogbo ọmọ Yorùbá ò ní wéètì kankan níwájú wọn àfàwọn nìkan kò sẹ́ni tó ní wéètì níwájú Ọlọ́run àfòun nìkan kò sí pásítọ̀ tó ní wéètì níwájú Ọlọ́run kò sí àfáà tó ní wéètì níwájú Ọlọ́run kò sí àwọn ẹlẹ́sìn àbáláyé tó ní wéètì níwájú Ọlọ́run àfòun nìkan. Wọ́n ní ẹnìkan là á kó àìsùn wọn fún. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ tí Sokoti sọ nípa àwọn sẹ̀lẹ̀, nípa àwọn wòlíì sẹ̀lẹ̀, wòlíì tibetan àti gbogbo bí wọ́n ṣe ń ba ìjọ sẹ̀lẹ̀ jẹ́? Remember to drop your comment, like, share and follow us. Thanks for watching.